ààrẹ ọ̀dẹ ààrẹ mú ìkọ́ ọmọdé olóko làwọn ọmọ olùgbọ̀n záàkì. ìbà náà rè lọ́wọ́ ọba lè wí lè ṣe ọba ńlá tó gbogbo ọba lọ. ta ló jọ máa kú arápá wájọ́ máa kú yányán o. ta ló ń jọ̀dẹ̀ apẹ̀rẹ̀ níwájú ọ̀dẹ̀ apààyàn. ikú ń dún àrùn gbúdọ̀ gbin òkun rí bàbá ó sá jọ́dánì rí bàbá ó mú ìfàsì ikú tí ń jágbe mọ́mọ́ kó tó pọ̀ mọ́ arámọ̀ká bàbá ajáya iná gorí ilé fẹjú tótó ọba tó ń pọba ọba tó ń jọba ọba tó ń rọba lóye bàbá mi gbére bẹ́ẹ̀ ni kì í sùn ta bàbá kì í wọṣọ kiri ni ó bàbá mi ò dúdú bẹ́ẹ̀ ni ó pupa bàbá ò tírín bẹ́ẹ̀ ni ó sanra ta lórí bàbá wíná kó wá sọ ọ́. ọ̀gá mi wọ́n tẹ̀lé nígbà kí n sọ òyìnbó ẹ tẹ́ sọ òyìnbó ká tẹ̀ gbọ́. ta ló sọ bẹ́ẹ̀ náà mo ní my God is able is capable is reliable his blessing is always available and the price gan sef is affordable doing business with him e no dey fumble.